Africa Content TV. Ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Kábíyèsí báyìí bá ṣe yí ìṣọ̀lá ká máa bá wọn yí. Ọ̀pọ̀ àgbàlá ó ti sún fáínálì ó ti kúrò ní àtijọ́. Ìṣọ̀lá Túndé mú fún ìlú. Àìná mi kò ṣúra o ẹ̀jọ̀ wá ẹ bá mi gbà àdúgbò rẹ̀ àdúgbò ní kí àná sá. Ọ̀kẹ́rẹ́ ọmọ alájogun àìláàdó. Ọba tí ń pẹ̀rọ káàkiri ayé ọba Ọ̀kẹ́rẹ́ Àyìnlá ọkọ̀ lórí Fásilà tó máa gbèrò kẹ́ Ọlábísí. Ọkọ̀ lórí Alájà Zainab Ọlábísí. Ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀. Aláìlúwà Ọ̀kẹ́rẹ́ Ṣakí. Máa ń polórí bẹ́ẹ̀. Olórí ọkọ̀ gbọ́dọ̀ fọ́ torí pé olórí jò lórí lọ. Tímọ́tímọ́ Royal Majesty ọba Dr. Munirime Adéṣọlá ọmọ báwa nìyàn mú bí ọ̀yà náà mínísà tí mo gbogbo ẹgbẹ́ ọkọ̀ olórí ìṣòlíyà títí láyọ̀ ọkọ̀ Aisha ọmọ mìírànwá bàbá sísá bàbá bí bàbá Báràkà bàbá mú ìbátan bàbá Mariam bàbá sá bàbá Sanatu bàbá Hasan bàbá ìjìnlẹ̀ bàbá wa Ọ̀kẹ́rẹ́ Ṣakí. Ọba Dr. Sofia General Kadi Oyè ní Ọlábísí Àìláàdó. Túndé ẹ má jàyìn láòkú o ẹ má jàyìn láòrùn. Ẹ má jàyìn láòkú o ẹ má jàyìn láòrùn. Àìláṣẹ ká bá wọn wí. Àìláṣẹ ká bá wọn wí. Àwọn ẹni sọ kí sọ sọ̀rọ̀ ọba lẹ́yìn. A máa sọ fún wọn wípé bóyá gbogbo wọn pátá wọ́n ti wá dọ̀bálẹ̀ Àyìnlá ti bẹ̀rẹ̀ wọn. Àyìnláàdó ààrẹ amáwẹ́ ọkùnrin kìnìún gbogbo bọ́dà ọba John Adéwálé ọ̀nà Ifá kìnìún kẹta aláṣíwò tó náṣẹ ọkọ̀ lórí Fásilà mọ̀kẹ́ owó bàbá Adébáyọ̀ bàbá Adébáyọ̀ bàbá Adébáyọ̀ bàbá Tinú Adé àná wọn ní Ṣakí. Kó máa lọ bẹ́ẹ̀ bóyá òun ta ló sọ pé òun ní bàbá káyí àní bàbá. Àìláàdó ẹ bá mi ṣe ìtọ́jú ọba Adéwálé John tí mo kọrin fún wípé ẹni rẹ́ni Adéwálé ẹni rẹ́ni ẹ̀rọ láìfá lóde yóò ṣàtọ́jà tó lò fìlà sí gbogbo kọ̀ǹtú owó ẹ̀sọ́wọ́ ó yọ lókèrè lámàkẹ́kọ̀ọ́ ní wọ́n ní Déwálé olóhùn méjì kó fowó raṣọ lọ àbí kó náwó féléré. Wàhálà tí wọ́n nìyẹn àìríṣẹ́ ló ń dà wọ́n làmú ẹgbẹ́ kọ́kọ́ wá ṣe iṣẹ́ alábàárùṣe. Bóyá kábíyèsí alọ́sọ̀ ń kọ́ ní bàbá káyí àní bàbá. Àìláàdó ọba Dr. Sofia General Kadi Oyè ní Ọlábísí Àìláàdó Oyèdèpọ̀ Òkútọ́
ọkọ lórí Fásilátù nọ́mbà 1 ọkọ Zainab nọ́mbà 2 oya kò bá lọ bẹ́ẹ̀ kábíyèsí ṣé kí n dáṣà kan oya kò bá lọ bẹ́ẹ̀ àṣà kan ń bẹ tó ń lọ nígboro tó bá ti rẹ́ ní 2 sí 4 tí wọ́n jọ ń rojọ́ tó ń lejú kì í ṣe pé wọ́n jà o ọ̀rọ̀ yẹn ló ká wọn lára ìkan á sọ wípé mẹ́nu kúrò èpè àyè ìlú sọ pé sọ pé àṣà ò náà ó ràn náà láti ẹ̀ mọ̀ mo ti dá tèmi náà. ọba Dr. Sọ́fíọ́ jẹ́nẹ́rà náà sọ fún wọn wípé ó yá ẹnu wọn ní pamọ́ khalid ó dá wa lójú ẹ̀yẹ òrófó tó bímọ méjì tó nílé ìlú tuntun ṣọṣọ àsìkò ti tó ta ó sọ fún wọn aṣíwájú ọba lè jẹ kùnúburú sórí kádéfìlà sórí kúrò ẹsẹ̀ kùnúburú sórí kádéfìlà sórí kúrò ẹsẹ̀ ẹnu wọn mẹ́fà ẹnu wọn méje àwọn ẹlẹ́nu méjì ṣeré náà. Aláàlúwà ẹ bá mi ṣètọ́jú ọmọláwa ní amúbíọ́yá His Royal Majesty ọba Mùnírù ní làwọn amúbíọ́yá Lámìnì Sàdúfọ́ ọkọ lórí ìsòmíyá Aláàlúwà óyá ṣéǹkì ẹsẹ̀ ẹ̀dẹ̀ ló wà ẹ̀dẹ̀ ló dé ṣéǹkì ẹsẹ̀. Lámì nísà ọkọ lórí Fúdíyàtù ọkọ Àìṣà ọmọ Wùmí bàbá Àṣìṣà bàbá àbí bàbá Bàràkà bàbá Múìbá àtúnú bàbá Mẹ́ríà bàbá Sànà túnú bàbá Àṣà ìṣẹ̀lẹ̀ bàbá tún bẹ̀rẹ̀ kọ́mí àdún Aláìlúwà ẹ̀sọ́ fún wọn dúpẹ́ afọ́jú tó rẹ̀ sí mímá ariwo ló lọ bọ́lẹ̀ yẹ kò lórí kí nìkan nínú ilé bá ń dá abẹ́kẹ̀ àmì agbéra ẹ̀ ayọ̀fàǹdà nínú ilé a ní kò sẹ́ni tó dára bí òun nínú ẹgbẹ́ wọn. Kábíyèsí ìjọ kan ń bẹ tó ń lọ nígboro ẹ̀kọ́ ẹ̀ náà ṣe ń jo ẹ̀kíjọ́ múrò ẹ̀kíjọ́ mú ẹ̀yìn bóró ẹ̀kíjọ́ múrò. Kábíyèsí ìjọ múrò mi o ìjọ múrò mi o. Ìṣọ̀lá Babátúndé Lámìnísà máa ń gbọ́ bẹ́ẹ̀ni kan kí ẹ kí ló ń rojọ́ sí níbi tẹ́gbẹ́nu èèyàn ṣàfẹ́rí wa. Kábíyèsí ẹ bá mi ṣètọ́jú Adéwálé Ọláìfá. Ọba John Adéwálé Ọláìfá kìnìún kẹta. Ọkọ Alájà Fásilátù ní Àmọ̀kẹ́. Ọláìfá máa ń gbọ́. Sèrí àtọ́tọ́ láwọn máa dá fún wọn. Ọ̀rọ̀ mi tọ́ lóhùn mọ́ ò lẹ́rù. Kí ni ó ti ṣe àdínìdó ṣe lọ́kọ́? Ẹ wo mi àyà tó ń sọ fún láńlọ́ọ̀dù pé kò jáde. Àná wọn ní Ṣakí. Ògún ọ̀rọ̀ kan àpẹẹrẹ ọ̀rọ̀ bá àgbà.
owó babadélẹ̀ babadébà ń wò bàbá tinú adé ọkọ̀ Fásilátù ní Àmọ̀kẹ́. bóyá Àmọ̀kẹ́ yìí dára lọ́nà o Àmọ̀kẹ́ dára lọ́nà tẹ̀gàn kọ́. Àmọ̀kẹ́ yìí dára lọ́nà o Àmọ̀kẹ́ dára lọ́nà tẹ̀gàn kọ́ o níbi ká gbafẹ́ ó gbafẹ́ kárí ni kákí ni Àmọ̀kẹ́ kámúra ó láṣọ ó fi yẹrí sẹ́lòmíì létí ó fi bùbádẹ́ lòmíì lọ́la Àmọ̀kẹ́ tiẹ̀ yàtọ̀ omi tó mọ̀ omi tó mọ̀ omi tó mọ̀ ní ìmọ̀lá rẹ̀ lásì. ìyàwó láìfà ọmọ wọn ní ìlú Ṣakí Fásilátù máa ń gbọ́ ẹni ròbí sí ẹ kò ní gèrè o kò ní jèrè kúrò nílẹ̀ yìí ń bára ó ṣe kú ẹ̀wù ìyá ẹ̀ ni ó máa wọ̀ a kò máa ṣerú ayé kiri ni. alájà Fásilá ẹni ròbí sí ẹ lọ́wọ́lọ́wọ́ tó bá fàpò méjì láṣòro kò ní rere ọjà jẹ́ òun onítọ̀hún máa sì ṣọ́ọ̀tì ẹbí ara wọn ò ní kú wọn ò ní rùn wọn ò ní wọn nílò dókítà nígbà kankan tí ó dà lé wọn lórí iṣẹ́ wọn ti dà lé wọn lórí. ọ̀la ìfà ẹ̀jẹ̀ kò máa nù bẹ́ẹ̀ ọ̀la ìfà. ọ̀la ìfà ń bá mi ṣètọ́jú àláwọ̀ ayé ọ̀la ìfà lọ́ Adéwálé kò máa nù bẹ́ẹ̀ kìnìún gbogbo mọ́dà. aláwọ̀ ayé tẹ́lẹ̀ ò mọ̀ ró tẹ́lẹ̀ ò mọ̀. ọba jọ́nà Adéwálé ọ̀la ìfà Adéwálé ní kẹ́wí. ọba rẹni Déwálé ọba rẹni ẹ̀rí Déwálé lóde lọ́wọ́ sọ tó dá tó lọ fìlà sí ló gbé kọ́ńdú òwò ẹ̀ sọ́wọ́ ó yọ lókèrè ọ̀tánàtẹ̀gbọ́n ní wọ́n ní Déwálé olóhùn méjì ju kó fowó raṣọ lọ àbí kó náwó fẹ́ lérò wàhálà tí wọ́n nìyẹn àyùríṣe ló ń dà wọ́n làmú ẹ̀jẹ̀ kan lọ́wọ́ aṣẹ́ẹ̀ṣe iṣẹ́ alábàárùṣe ọ̀la ìfà òun kí ló ń bá mọ́ pa o ìlara. aláwọ̀ yẹn náwó kábíyèsí ọ̀la ìfà àmì kí ló ń bá wọn gbà o ìlara. ẹsẹ̀ tó jẹ́ bàbá jírù oníta olùkọ́ oníta òṣùpá àṣùpá gbogbo bẹ́ẹ̀ lẹ́rìí pọ́ọ́bì. bóyá Túndé báyìí bá ṣe yín ní ìṣọ̀lá kámẹ́ abáwọn yín ọ̀pọ̀ àlà ó ti fún wáyé lálẹ́ ó ti kúrò ní àtijọ́ ìṣọ̀lá Túndé mú sí ìlú ìlú àyà mi kò fún àrò ìjọba ẹ bá mi dá àdúgbò lẹ àdúgbò ní kí àkọsá. kábíyèsí ọba Bàṣírù olùkọ́ gbogbo ìlú kan àfihàn gbogbo Benin Republic ọlọ́sàn pàrọ̀ ní bàbá àní bàbá. ọ̀nà àdúgbò ọba John Adéwálé Ọláìfà kìnìún gbogbo bọ́dà ọkọ̀ alájà Fásilá. Ọláìfà máa sọ fún ọ wípé gbàgbúrógbò orí ti dẹ́kun ṣe bínú bá láti mọ̀ yẹn fọ́mọ ọdún mẹ́fà irọ́ ni ó fún mi òògùn ní àfojúsọ àfẹnusọ kò mọ̀ ìwọ rárá.
ṣe yìí ẹ má rojọ́ wá síbi tó ṣòro ọmọ yín ajẹ́ ọgbọ́n gbé nǹkan. kábíyèsí ọbadéwálé ọláìbáǹkì nìhun gbogbo bọ́dà ọkọ̀ àlẹ́ ajá fásilà àlẹ́ ajá fásilà mọ̀kẹ́ bóyá kọjú sọ́kọ̀ ẹ̀ má fi sílẹ̀ òun lè wúrẹ́ ń dé kọjú sọ́kọ̀ ẹ̀ wálé ọláìbá kí ló ń bá wọn jà o ìlànà ìlànà. ẹkú ìnáwó àná nígboro èkó lọ́dọ̀ kábíyèsí oníkọ̀tún.